Baba Ojisha. Wait. Baba Ojisha. Baby. Ìyá sí mi ò kì í ṣe bàbá òrìṣà bàbá òjẹsà ní òjẹsà ní pẹ̀lẹ́ báwo lẹ débi. Ó ti ṣe díẹ̀ ó ń sùn ó ń pẹ́ látẹ̀kan ọ̀tá mi. Jọ mo fẹ́ kó sọ̀rọ̀ nípa mi bí mo ṣe jẹ́. Mi ò fẹ́ kó o bàṣírí mi o, kó o bá bàṣírí mi Ọlọ́run ní bàṣírí ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè. Irú ìwà wo gangan ló wà nù mí? Mo fẹ́ kó o ṣọ́ létí gbogbo yẹn tó ń gbọ́. Mo fẹ́ kí n ṣàlàyé irú ìwà tó ní. Kí ló bá rọrùn yìí wọ́n tó lè sọ? Kò sí àmọ́ mo kàn fẹ́ kó o ṣọ́ irú èèyàn tó mo jẹ́ ni. Tó o bá bomi Ọlọ́run ní bolé ayé ẹ̀. Jésù! Mo fẹ́ kó o sòótọ́. Baba Enile. So you explain everything about you. Master profile here. I'm listening. Gẹ́gẹ́ bí o ṣe sọ̀rọ̀ yẹn, ojú ò ní tiẹ̀. Ohun tó fi síbẹ̀ tó máa jẹ́ kí n sọ̀rọ̀ ni pé ó ní kí n má bò òun. Ó ní tí mo bá bò òun, Ọlọ́run ò ní bò mí. I want you to explain the whole Wikipedia about her. Yájẹ́ ní ó ń pa fóònù lọ. Ṣé rí máa gbá o? Kì í ṣe irọ́ kéékèèké o. Nínú ilé yìí tẹ́ rí yìí. Yájẹ́ ní tó ń wò yìí. Ká parọ́ gbowó lọ́wọ́ èèyàn. Ká so oògùn. Ká jalè. Gbogbo àwọn pọ́ọ̀tù ọbẹ̀ tó mísì nínú ilé yìí. Òun náà ló ń gbé. Put your hand like this. Máa gbọ́dọ̀ mi. I'm listening, Baba. I'm listening. Máa kan wà nínú ilé yìí. Bàbá àbèjì sọ́rí pẹ̀lẹ́ ń bọ̀ mọ́ oúnjẹ mu. Ó wà nínú ilé yìí. Bàbá àbèjì òun ló lé ọkọ ẹ̀ lọ, òun ló lé ìyàwó ẹ̀ lọ. This same woman. Ó lóyún fún ìyàwó ẹ̀. Ó ṣẹlẹ̀ méjì. Nígbà tó wá yá tí mo wá rò pẹ̀lẹ́. Why are you doing this way? Talk your talk, you. You shouldn't hide anything this time. Irọ́. Am I hide anything? Bó ṣe wà yìí, I'm listening. ó ń purọ́, ó ń ṣòfófó, ó ń jalè, ó ń dọ́kọ. Four. I like that one. It's okay. It's okay. Ó lè bùyàn pa. Ó ti lọ́kọ rí, Ghana ló fẹ́ gbà yẹn. Ó lu ìyá ọkọ ẹ̀ pa ni. Wait, Baba, you don't need to see anything in this junction. No! At all. Koko is not. She lady where it is. Hey, keep quiet here. Let me tell you something. And you know the man Kowe. Ó ní òkú tó máa fẹ́ pani tó bá ṣínú ní kúlà ká máa dúpẹ́. I am not a fool. This is God that saved me. Let me tell you something. I want to will this woman rich property, my motor, my house, my very will. I was thinking she is this kind of responsible person. If you touch me, what about the number me? It is killer. I will kill you. Guys, shut up your mouth there, idiot. If that person not do me again, you don't leave Duku. Baba, ó já mi lára jẹ. Baba Ojisha. Baba Ojisha. Tó bá fẹ́ sọ̀rọ̀ jù kọ́, ó ti báyé mi jẹ́. Ìyá tó fẹ́ gbélé fún mi báyìí, ó ti báyé mi jẹ́ ibẹ̀. Ìwọ náà ló sọ pé gbogbo nǹkan tí mo bá fẹ́ sọ pé kí n má bò ẹ́ pé Ọlọ́run ní bò mí. Mi ò kí mo wá ìsọ báyìí náà. Mi ò sọ kankan náà. Baba Enile, ikú ló máa pẹ́ yín. Nǹkan tó kọ́pì ìwọ náà o. Bẹ́ẹ̀ ṣe wọ láyé yín. Láyé yín ó bàjẹ́. Ṣé máa ìgbà kan tẹ́ gbóbìnrin wálé tó sùn bí tó ṣe aláìsí ṣókú? Ṣé kí ni àwọn ìjọba kọ̀ sí yẹn? Ẹjẹ́ èmi jẹ́ lọ sí politician kí wọ́n sọ fún politician pé ẹ̀yin lè pa. Má fọ ewu ẹni tí kò wọ́n ní pé kí n ṣàlàyé bọ́rọ̀ orí ayé ẹ̀ ṣe jẹ́. Gbogbo iṣẹ́ ìbá mi dé nìyẹn. Ó di ọ̀pẹ ẹlẹ́kẹ̀ ló tẹ̀lé lọ. Ìkéde. Nípò mi gbẹ̀yìn mi. Àmọ́ bẹ́ẹ̀ bá sùn, ẹ má díjú. Ẹ má díjú o. Olóògùn bàbá. Ẹ̀yin èèyàn tí mo sọ̀rọ̀ jù ní. Bí ayé yìí máa lè ẹ wo orí màsòrò ṣe láyé yìí o. Ó ní tí mo bá bò ẹ́ pé Ọlọ́run ò ní bò mí. Kí ni mélòó mo ìsọfílẹ̀ tó ràn wọ́n ẹni tó rán dídí ọmọ ẹlẹ́wọ̀n. Ọmọ obìnrin yìí. Béèyàn bá rí láàárọ̀ tó bá rí ejò kó ọkọ̀ pa kó fi jò lẹ̀. Ọ̀sán kan òru kan ló yọ ilẹ̀kùn. Ṣé bí ilẹ̀kùn ní ni mo sọ sọ́ọ́ ibi ilẹ̀kùn ní ni? Ó yọ ti wíńdò, ó yọ ti yóò yẹ lọ ta. Ó wà fi ń ta orógbó ń ta. Bí mo ṣe wà ẹ́ àìjẹ̀ kì í rojọ́ àìmọ̀ràn sọ orí mo fi ní problem kí wọ́n sọ pé kí n sọ nǹkan mi ò orí má ṣòro ṣe o.